Africa Content TV. Àti sọ̀rọ̀ tẹ́lẹ̀ Adékúnlé wípé 68 a máa fi sílẹ̀ ní Àyìndé o. Ṣùgbọ́n àwọn ìyá gbogbo ẹ̀sán dọ̀dọ̀ Adéka àkọsẹ̀ 60 yìí náà. Tí n bá lọ sí Canada àbí Bàdà nílé. Wọ́n retí mi, àwọn náà. Wọ́n fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí fún mi Merenge ní Ìbàdàn nílùú Canada. Àwọn tó Amẹ́ríkà gangan ò gbẹ̀yìn jáde. Bí n bá wà lọ sí Ìbàdàn, Merenge a máa wá ṣe ìsílé. Orí ọlọ́wọ́n bá ṣe fẹ́mi Àyìndé o. Ó pọ̀ lásìkò yìí, ó pọ̀. Mo wá ń dúpẹ́ pọ̀ lọ́wọ́ Àyìndé o. Ọ̀pọ̀ èèyàn ilé rẹ̀ lájọ ṣe kékeré. Tó jẹ́ pé lọ́jọ́ èdè o, Merenge wọn ò sí láyé mọ́. Mo fún lọ́wọ́ ọba, mo fọkàn ṣoṣo lọ́wọ́ ọba, mo fi bẹ lọ́wọ́ ọba. Ìpè burúkú báwọn mú kúrò lójú wọn Àyìndé o. Àwọn àtàwọn bẹ̀ láàyè tá ń ṣayé lọ́wọ́. Mímọ̀ ṣe wa kọ́, àmọ́ ṣe jà wọn tó ti kú lọ Merenge Àyìndé. Àánú láàrin àbẹ̀rẹ̀ Adékúnlé. Ẹni jọ bí o, èdè rẹ̀ o, ará àṣogbo. Ẹ jẹ́ ká lọ kí wọn, ká lọ bá wọn yọ̀, ẹ jẹ́ ká lọ bá wọn jó. Ẹ̀ẹ́dún jọ bí o, èdè rẹ̀ o, ará ìṣogbo. Ẹ jẹ́ ká lọ kí wọn, ká lọ bá wọn yọ̀, ká lọ bá wọn jó. Torí bímọ bíbẹ tí wọ́n pè o, bímọ bíbẹ tí wọ́n pè o, bímọ bíbẹ tí wọ́n pè o, bímọ bíbẹ tí wọ́n pè o. Àyà mi ò já, òye, àyà mi ò já láti bíbẹ yìí, bímọ bíbẹ tí wọ́n pè o. Bímọ bíbẹ tí wọ́n pè o, bímọ bíbẹ tí wọ́n pè o. Bímọ bíbẹ tí wọ́n pè o, bímọ bíbẹ tí wọ́n pè o. Àyà mi ò já.